mi ò pera mi lẹ́mìí mímọ́ o no má ṣì mí gbọ́ o torí ẹlòmíì nǹkan tó máa píìkì láti fi búyàn ló máa wá ìyẹn kọ́ la bá wá ìbàlẹ̀ mi a dẹ̀ rán mi sí bàbá wa Sunday Ìgbòho bàbá ẹ pẹ́ fún wa ọkàn yín á balẹ̀ ṣùgbọ́n bàbá ẹ gbọ́ mi dáadáa sà ẹ má sọ pé ọmọdé wo ló ń sọ̀rọ̀ yìí sà Ọlọ́run á túbọ̀ dá yín sí sà àwọn fámìlì nílò yín o Nàìjíríà lè máa sọ pé yes àbí kí n sọ pé Yorùbá àwa Yorùbá lè máa sọ pé yes bàbá ni bàbá ń jẹ́ afẹ́ Sunday Igboho ẹ sà ọ̀tá ló yí yín káyìí sà àárín ẹ̀gún lẹwà Olúwa rán mi sí yín pé kí n bá yín sọ̀rọ̀ torí ohun tí mo rí sà nínú ọ̀ràn yẹn lẹ́yìn tí mo rí yẹn tán ohun tí mo rí sí bàbá Sunday Igboho ni pé mo rí pé Olúwa ní sọ fún pé kó fara pamọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣe ń gbọ́ mi báyìí pé Yorùbá nation ṣì ń bọ̀ wá ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní torí pé ohun tó ṣẹlẹ̀ ogun tó ja Nàìjíríà ṣe wò kó má bàa tó pé tí a bá fẹ́ jẹ́ kí Yorùbá nation kó farahàn báyìí ó ní ogun tó ń ja Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yóò padà wá ja Yorùbá nation mo wá ń béèrè lọ́wọ́ ọba àwọn ọba Olúwa ogun wo ni ó ní leadership náà ni ó ní adarí ni wàhálà ó ní tí wọ́n bá gba Yorùbá nation báyìí ní pé wàhálà tí Nàìjíríà rí lórí leadership lórí adarí ó ní òun náà ni yóò kó bá Yorùbá nation ó ní ìyẹn wá wọ́ọ̀sì ju old Nàìjíríà lọ mo ráwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ time to time níbẹ̀ yẹn Olúwa ní pé kò tí ì dáwọ́ dúró Olúwa mi ò ní dá orúkọ afẹ́niyẹn hàn mí ṣùgbọ́n mi ò dárúkọ torí gbogbo ayé ló ń gbọ́ mi rí mo rí àgbà ọ̀jẹ̀ olórin kan tí ó kọjá lọ láìpẹ́ mi ò dárúkọ o ṣùgbọ́n mo rí àgbà ọ̀jẹ̀ olórin kan mo rí pé wọ́n fi eérú fún eérú wọ́n dẹ̀ fi ìpẹ̀ fún ìpẹ̀ kí gbogbo entertainment industry artist ẹgbẹ́ lọ kún fún àdúrà gidi gan ẹ̀yin ọ̀dọ́ tó wà nínú ẹ̀ wọ́n ní kí n sọ fún pé kẹ́ ẹ kún fún àdúrà kí ikú ọ̀dọ́ kó má máa ṣẹlẹ̀ ní time to time nínú rẹ̀ àná àwọn kan wà nínú wọn tó jẹ́ pé Olúwa sọ pé Olúwa ní pé kí n wọ̀nù wọn gan wọ́n ti tọwọ́ bọ oríṣiríṣi tó jẹ́ pé wọ́n ti tọwọ́ bọ oríṣiríṣi tẹ́ pé àti bẹ̀ lọ wọ́n dẹ̀ ń tọwọ́ yín àti bẹ̀ lọ wọ́n gbé wọnú májẹ̀mú tó yẹ kán gbé yín wọ̀ tẹ́ ń fọmọ ọlọ́mọ dájọ́ gbọ́ mi dáadáa iṣẹ́ ìràpadà tó ń ṣe tó fi ń yí lẹ́lòmíì lórí láàrin yín bẹ̀ ẹ yí padà ẹ yé ṣe mọ́ ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká ga ẹ jẹ́ ká dìde ẹ yí padà kò sẹ́ni tó lò láyé pé 1000 years now 200 gan ṣó wà ní kí wá ló dé tá à ń ṣe bẹ ní pé àní lọ lọ́jọ́ kan wòlíì pọ̀ ṣùgbọ́n àwọn wòlíì kan wà ohun tó bá sọ ọ̀run ló wí wọn ò kàn rórí sọ wọn mọ ohun tó ń sọ. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú ìwé mímọ́ láwọn ayé àtijọ́ ó máa ń ní bí Ọlọ́run ṣe máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórílẹ̀‐èdè kan pàápàá àwọn tó jẹ́ ọmọlẹ́yìn àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run tàbí kí n sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì láyé ìgbà yẹn ṣùgbọ́n ǹjẹ́ ó sì ń rí bẹ́ẹ̀ lónìí? Ìbéèrè ńlá ni. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Mo kí yín bí tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Ọ̀dẹ̀ òdùn bí o. Lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Prophet Abraham. Mo kí yín sà. Ẹ ṣé olóòtú.
ẹ ṣeun. lórúkọ Jésù àdúrà wa gbà. Àmín. Gbogbo ibi tí a ti ń gbọ́ wa náà lórúkọ Baba tọmọ ti ẹ̀mẹ́ mímọ́ ọ̀run ṣí fún yín o. Àmín. ẹ ní ṣe lásán o. Àmín. ẹ ó rí àánú gbà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Tó tá a bá ń sọ̀rọ̀ nípa ohùn Ọlọ́run fún Nàìjíríà, oríṣiríṣi wòlíì máa ń jáde, wọ́n dẹ̀ máa ń sọ ohùn wọn láwọn gbọ́ ohùn tí Ọlọ́run sọ. Kí ni tẹ́yin náà fẹ́ sọ lórí ẹ̀, ohùn Ọlọ́run fún Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí? Sóhun kankan wà tí Ọlọ́run fi hàn yín? Ẹ ṣé sà, ẹ ṣé olóòtú. Abala yìí lórí ọ̀rọ̀ tí ẹ gbé kan tó wà wájú wa yìí ó lágbára gan. Gbogbo èèyàn náà ẹ̀bẹ̀ ṣe ń gbọ́ mi, mo fẹ́ kẹ́ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí. Ìwọ tó bá fẹ́ mọ òtítọ́, farabalẹ̀ kó gbọ́rọ̀. Oríṣiríṣi prophecy ló wà níta nísìn. Okay. Ó pọ̀ rẹpẹtẹ. Àti ẹni tó sòótọ́ ó wà ńbẹ̀. Àti èyí tó fẹ́ tajà ẹ̀ kó lè fi ní kọ́sítọ́mà tiẹ̀ náà látòrí Facebook àbórí social media ó wà ńbẹ̀. Àti èyí tó yẹ pé ó kàn fẹ́ gbé rẹ̀ síta pé kí gbogbo ayé náà ṣáà róhun náà kóhun náà wà ńbẹ̀ o. Òun náà wà ńbẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ sọ báyìí pé ohùn Ọlọ́run ó sì wà bí tàtijọ́. Ọlọ́run Ábúráhámù ó sì wà bẹ́ẹ̀. Ọlọ́run Mósè tó ń fara hàn. Bàbá lọ ka Bíbélì wa, Ẹ́xódù orí 5, orí 6, orí 5 ẹsẹ̀ ìkíní, orí 6 ẹsẹ̀ ìkíní, orí 7 ẹsẹ̀ ìkíní. Ó ní Olúwa sì sọ fún Mósè pé, Olúwa sì sọ fún Mósè pé, Olúwa sì sọ fún Mósè pé, bó ṣe sọ lọ nìyẹn. Olúwa sì sọ fún Mósè pé ohùn Ọlọ́run sì wà sà. And gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí ẹ béèrè, kí ni àwọn ohun tí Ọlọ́run fi hàn wá fún Nàìjíríà ní àkókò yìí? Ó pọ̀. In fact, àwọn messages ti wà dáadáa. A máa ń fún mi ní àwọn messages, àwọn àsọtẹ́lẹ̀ àtàwọn ìran fún dispensation àbí ṣé regime àbí tenure àbí whatever mo lè pè fún sáà kan. A máa ń fún mi bẹ́ẹ̀. Ṣé fún àwọn olóṣèlú? Àwọn olóṣèlú a máa ń fún mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní àkókò yìí kí l'Olúwa ń sọ pàtó? Number 1, mo fẹ́ sọ̀rọ̀ láti inú, mo fẹ́ lọ ṣàn án sórí entertainment industry. Entertainment. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin òṣèré àti gbogbo ẹ̀yin tẹ́ wà nínú entertainment pátápátá gbogbo. Ẹ̀yin tẹ́ jẹ́ prank comedy kìíní ni o. Gbogbo tó ní ṣe pẹ̀lú amúlùdùn. Gbogbo tó ní ṣe pẹ̀lú amúlùdùn pátá lórúkọ Jésù Kristi. Ààbò Ọlọ́run kó dájú lórí yín o. Àmín. Ààbò Ọlọ́run kó dájú lórí yín o. Àmín. Lórúkọ Jésù ìran ibi ò ní ṣẹlẹ̀ yín lórí o. Àmín. Àmúdẹ̀fẹ́ sọ eléyìí, má wàá bú ìránṣẹ́ Ọlọ́run pé kọ́tọ̀kọ́tọ̀ wọn ló tún wá ń sọ yìí. Ẹ farabalẹ̀ gbọ́n tọ́lọ́run bá ní fún yín. Ẹ farabalẹ̀ gbọ́n tọ́lọ́run bá ní fún yín. Kí n tó lọ sínú ẹ̀sẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ yìí, kí n fi gbáǹdì kó lè mọ̀ pé mo mọ ohun tí mò ń sọ. Okay. Wòlíì pọ̀ ṣùgbọ́n àwọn wòlíì kan wà. Ohun tó bá sọ ọ̀run ló wí. Wọn ò kàn rórí sọ, wọ́n mọ ohun tó ń sọ. Ọlọ́run bá wọn sọ̀rọ̀ ni. Ẹni tá a bá bí ní wòlíì yàtọ̀ sí ẹni tó kàn jẹ́ imparted prophet. Bẹ́ẹ̀ ni. Torí ó stay relevant, ó dẹ̀ mọ ọkàn Ọlọ́run fún gbogbo sáà bó ṣe ń lọ sí. Mi ò pẹ́ra mi lẹ́mìí mímọ́ o, má ṣì mí gbọ́ o. Torí ẹlòmíì nǹkan tó máa píìkì láti fi búyàn ló máa wá, ìyẹn kọ́ la bá wá ìbàlẹ̀ mi. Ṣùgbọ́n gbọ́ mi dáadáa gbogbo èèyàn tó ń gbọ́ mi. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níjọ́ kan, ìránṣẹ́ kan fẹ́ travel láti ipasẹ̀ ibi iṣẹ́. Wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ kan ní ọ̀nà north, bí i east àbí north ṣá. Èmi ò mọ̀, wọn ò sọ fún mi, ó jọ́ ọmọ ọjọ́ mi. Èmi ò mọ̀, wọn ò sọ nǹkan tó ń sọ kankan fún mi. Mò ń ṣe program lọ lọ́jọ́ náà lọ́hùn. Ẹ̀mí Olúwa bá kọ sí mi pé ẹ̀gbọ́n ẹni yẹn wà ní program. Mo ní ẹ lágbájá, àbúrò yín dà, lọ bí iṣẹ́. Ẹ sọ fún un pé Olúwa ní travelling kan máa jáde síwájú ẹ̀ níbi iṣẹ́. Pé ọ̀nà yẹn á dẹ̀ jìn. Olúwa ní kó má lọ. Ẹ sọ pé ó máa fẹ́ kọ etí dídi sọ̀rọ̀ yìí o torí ìrìn àjò yẹn máa já owó gan fún, ó máa yọ owó fún gan. Pé ṣùgbọ́n kó má wo owó yẹn o, kó má lọ. Kó jẹ́ kán fẹ́ lòmíì di ọ̀ kó má lọ. Wọ́n bá sọ fún un. Pàtó dídá bíi 2-3 days after ló wá rí mi. Ó ní ẹ̀sà nílé òótọ́ ni. Ó lọ́jọ́ yẹn gangan tó mo sọ̀rọ̀ yẹn. Tóun fẹ́ close mọ́sẹ̀ sọ fún un nípa travel nípa àwọn travel. Pé ṣùgbọ́n sà ẹ jọ̀ọ́. Òun tí mo yẹ tóun máa rí nínú ẹ̀sà òun gbọ́dọ̀ lọ́dún. Ṣé kò sí ní ta lè ṣe? Olúwa ní má lọ ní èèwọ̀ ẹ̀.
kò sọ̀rọ̀ pé ṣẹ́dá wa tá a máa ń dẹ̀jẹ̀ ohun Ọlọ́run ohun tó ń fa ikú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lákòókò yìí nìyẹn kán bá ẹ sọ̀rọ̀ kó lóòní gbọ́ kán bá ẹ sọ̀rọ̀ kó ní wọ́n ń sọ kọ́tọ̀kọ̀tán wọ́n ń sọ ohun tán rí àánú ẹ máa ṣe mí má fi relationship tiẹ̀ pẹ̀lú Ọlọ́run máa wé tèmi á yàtọ̀ síra wa gédéńgbé ìwọ lè jẹ́ ọlọ́tí mo mọ bá ṣe mutí ni ìwọ lè jẹ́ alágbèrè mi ò mọ̀ ìwọ lè má ní time fàdúrà èmi ò mọ̀ ìgbé ayé mi mi ò ń lọ anywhere ju ilé mi chọ́ọ̀chì orí òkè ilé mi chọ́ọ̀chì orí òkè that's all láìsí ìgbé ayé mi ni a lè fira wéra kí ló ohun tó mú mi sọ̀rọ̀ yìí mo bá sọ fún ó dùn gan oníṣẹ́ kò sóhun tá lè ṣe mo ní kò sóhun tá lè ṣe má lọ ní ìwọ lẹ́yìn náà bóyá lọ ṣe bóyá ń bò mí ni o mi ò mọ̀ bóyá ó dẹ̀ fún rẹ̀ ṣe kí ní ni o mi ò mọ̀ mo tún ṣe prógámù ohun lọ tó jáde pé kò ní gbọ́ ohun tó sọ ṣùgbọ́n ẹ wọ́n ẹ̀ kó má lọ mo tún ránṣẹ́ padà tèmi ní tiyín tòótọ́ àbí bẹ́ẹ̀ ni ní 9 minutes ó ṣàlóhùn ọ̀lọ àwọn tó máa lọ bá lọ ẹ̀sìmà káṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run accident bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ìjàmbá ọkọ̀ mọ́tò yẹn wà bí tọ́ọ̀kì tán gbé lọ is right totally right off àtàwọn security tó bá wọn lọ àwọn yẹn náà fara pa yánnayànna ẹlòmíì tí náà kò balance mọ́ ló ṣà ń pariwo pé Olúwa ṣé o mo ní that is it ó dá ká máa gbọ́ràn ìwọ tó ń gbọ́ mi bí tó wà yẹn gbọ́ràn ẹnìkan jọ́ kẹsàn-án wá rí mi sà òun àti màmá ìjọ wá rí mi alice òun náà ti dàgbà díẹ̀ ó lóun fẹ́ ó mú passport ẹ̀ pé bọ́n pray sí kóun fẹ́ lọ òun fẹ́ bẹ̀rẹ̀ process visa fún visa ó fẹ́ rí ìlú èbó kóun fẹ́ lọ sí Canada mo ní òkè ó dẹ̀ jẹ́ pé Ọlọ́run máa ń tọwọ́ mi ṣe gan ìyanu tọ́lọ́run máa ń sọwọ́ mi ṣe dáadáa ni ká gbàdúrà Ọlọ́run dẹ̀ ṣe ìyanu dáṣọ àti oríṣiríṣi bẹ́ẹ̀ fún ìwòsàn bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ ló bá bó ṣe wá tó kúnlẹ̀ tó ní kí n gbàdúrà fún mo ní àwé ní sùúrù mo fẹ́ lọ lóyìnbó Olúwa ní pé kò tákòókò Olúwa ní lọ fún master degree order Olúwa ní wàá ṣiṣẹ́ mi lọ kíìpù passport rẹ Olúwa ní kò sọ́nà fún pé kò sákòókò fún pé lọ fún master degree just lọ fún master degree course Olúwa ní wàá ṣiṣẹ́ Olúwa ní wàá ṣe irúṣẹ́ báyìí inú ò dùn ó ní òun dẹ̀ ti kú fẹ́ lórí ó wojú ìyẹ́ tó mú wá tó invite ẹ̀ wá mo nínú ẹ̀ ò dùn àbí mo ní màmá tọmọ yín ni ọlọmọ yín mo ní tó máa lọ sọ́dọ̀ pásítọ̀ mi wọ́n á ní pé kán máa gbàdúrà sí pọ́nà wà bẹ́ẹ̀ lóòótọ́ mo ní tọmọ yìí bá lọ mo ní àrímọ lórí mọ yẹn o mo ní àrímọ ẹ̀ lórí mọ yẹn o mo ní mi ò ṣe pé ohun Olúwa ni o ìran yìí ni mo rí pé wọn ò gba Ọlọ́run gbọ́ mọ́ lóòótọ́ ohun tó mú kọ́pọ̀lọpọ̀ máa ṣe bẹ́ẹ̀ ó yé mi all because na láì pọ̀ ń ta nísìn ṣùgbọ́n na láì tó pọ̀ ń tọ̀wà tó wọ́n sí pé kò sáwọn jẹ̀nú ń ta mọ́nà jẹ̀nú àpọ̀ ní ṣùgbọ́n a ṣe wà ìyẹn wà tó wọ́n sí pé every prophet tó máa ń fún ẹ̀kọ́ máa kà dànù back to the question tí wọ́n fún tó wà wájú mi nípa ti Nàìjíríà entertainment industry Ọlọ́run rán mi sí wọn Olúwa ní ká gbàdúrà gidi gan bẹ̀ kí wọ́n pray gidigidi gan mo ráwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ time to time níbẹ̀ yẹn Olúwa ní pé kò tí ì dáwọ́ dúró mi ò ní dá orúkọ afẹ́niyẹn hàn mí ṣùgbọ́n mi ò dárúkọ torí gbogbo ayé ló ń gbọ́ mi rí mo rí àgbà ọ̀jẹ̀ olórin kan tí ó kọjá lọ láìpẹ́ mi ò dárúkọ o ṣùgbọ́n mo rí àgbà ọ̀jẹ̀ olórin kan mo rí pé wọ́n fi eérú fún eérú wọ́n dẹ̀ fi ìpẹ̀ fún ìpẹ̀. And number 2 kí gbogbo entertainment industry artist ẹgbẹ́ lọ kún fún àdúrà gidi gan ẹ̀yin ọ̀dọ́ tó wà nínú ẹ̀ wọ́n ní kí n sọ fún pé kẹ́ ẹ kún fún àdúrà kí ikú ọ̀dọ́ kó má máa ṣẹlẹ̀ ní time to time nínú rẹ̀. And àwọn kan wà nínú wọn tó jẹ́ pé Olúwa sọ pé Olúwa ní pé kí n wọ̀nù wọn gan wọ́n ti tọwọ́ bọ oríṣiríṣi tó jẹ́ pé wọ́n ti tọwọ́ bọ oríṣiríṣi tẹ́ pé àti bẹ̀ lọ wọ́n dẹ̀ ń tọwọ́ yín àti bẹ̀ lọ wọ́n gbé wọnú májẹ̀mú tó yẹ ká gbé yín wọ̀
tẹ́ ń fọmọ ọlọ́mọ dájọ́ gbọ́ mi dáadáa ìbẹ̀wò ọlọ́run ìbínú Olúwa ń bọ̀ wá sórí yín. nínú àwọn entertainer wa bẹ́ẹ̀ iná ni sà tó tún lu bẹ́ẹ̀ ni ọmọ sà ọlọ́mọ. ẹ gbọ́ mi dáadáa prọfẹtì Abraham ló bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ẹ yí padà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tíyàwó ẹ yí padà ẹ yí padà ẹ yí padà. iṣẹ́ ìràpadà tó ń ṣe tó fi ń yí lẹ́lòmíì lórí láàrin yín bẹ́ẹ̀ ẹ yí padà ẹ yé ṣe mọ́ ẹ yé ṣe mọ́ ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká ga ẹ jẹ́ ká dìde ẹ yí padà. kò sẹ́ni tó lò láyé pé 1000 years now 200 gan ṣó wà ní. Rárá. kí wá ló dé tá à ń ṣe bẹ ní pé àní lọ lọ́jọ́ kan lórúkọ Jésù ọkàn wa balẹ̀ o. ìyẹn fún entertainment industry àwọn message tó lọ́wọ́ fún mi fún entertainment industry nìyẹn gbé kán kún fún àdúrà gidi gan àwọn ọ̀dọ́ tó gbàdúrà àwọn ọ̀dọ́ òṣèré kán pray dáadáa torí àwọn nǹkan tí mo rí wájú wọn time to time ó sì wà ńbẹ̀ and mo dẹ̀ gbàdúrà pé tó wọnú májẹ̀mú burúkú tó ń fẹ̀mí wọn rí tó ń fẹ̀mí wọn ṣe kí lẹ ti gbé ìràpadà bí kí ló gbé ọwọ́ Ọlọ́run máa kàn láìpẹ́ òun gan máa kọjá lọ bí afẹ́fẹ́ àṣírí ńlá dẹ̀ máa tú nípa ẹ̀ bẹ́ẹ̀ ló lú Ọlọ́run àwọn ọmọ ogun wí. and ẹlẹ́ẹ̀kejì lọ sí ti orílẹ̀-èdè yìí ìyẹn lọ sí ti ọ̀rọ̀ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation ṣe Yorùbá nation. àdúrà wa gbà o ẹ̀yin bàbá mi gbogbo mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín o lórúkọ Jésù ẹ túbọ̀ pẹ́ fún wa ní iṣẹ́ yìí o àti gbogbo èèyàn tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé gbogbo lórúkọ Jésù ojú tó fi ń wò mí ojú yẹn ò ní fọ́. Àmín. má criticize ọ̀rọ̀ yìí o mo fẹ́ kó farabalẹ̀ kó gbóhun tó lù wá ní fún ọ̀rọ̀ tó ní fún orílẹ̀-èdè Nàìjíríà. ọ̀rọ̀ agitation lórí pé a fẹ́ gba Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ẹ gbọ́ báyìí ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. àfihàn kan hàn mí ṣùgbọ́n màá sọ ohun Olúwa tó rọ̀ mọ́ ìran náà. ẹ̀sà olóòtú mo rí wípé mo rí bàbá yẹn àgbàlagbà ni àgbàlagbà lẹ́yìn tí mo sọ. ṣé nínú Yorùbá nation? no nínú ìran ni o. ok. nínú ìran lélẹ̀ sà mo rí bàbá yẹn àgbàlagbà ni Ọlọ́run fi ìran yàn mí. èmi ò ń láàlá mi ń ṣalálàá àfẹ́ kankan tá a bá fún mi lórí ọ̀fẹ́ ṣùgbọ́n àríran lèmi àti tọ́ni tó ń gbóhùn Ọlọ́run. àmọ́ mo rí ìran náà mo rí bàbá yẹn àgbàlagbà mo dẹ̀ rí pé ó rán aṣọ awọ̀ ní aṣọ ìbọn aṣọ yẹn kò tó àfọ́ níbẹ̀ ní pé sà green white nìkan ni kọ́lọ̀ aṣọ yẹn green white ni ní èyí tó túmọ̀ sí kọ́lọ̀ flag Nàìjíríà. okay. ìran yẹn mo wá rí pé aṣá bàbá yìí ní ìṣàkúṣà mo rí àpá ojú ọgbẹ́ tó pọ̀ lára rẹ̀ mo wá rí ẹ̀jẹ̀ bò látòkè délẹ̀. kò kú o ṣùgbọ́n mo wá rí tó ń jẹ̀rora gidi gan. lórí ìnàró. bẹ́ẹ̀ ni mo rí tó ń jẹ̀rora gidi gan ojú ọgbẹ́ pọ̀ lára ẹ̀ ẹ̀jẹ̀ bo gbogbo aṣọ green and white yẹn ẹ̀jẹ̀ yẹn ti pọ̀ jù. àgbàlagbà ni. bàbá yìí wá sọ̀rọ̀ gbogbo èèyàn kò gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí bàbá yìí wá sọ̀rọ̀ kan ó ní dandandan ẹlẹ́ẹ̀fẹ́ ṣe tèmi mọ́ ẹlẹ́ ò gba tèmi mọ́ láwùjọ ó ní kò sí wàhálà sùúrù lẹ ó ní sùúrù tẹ́tí níbò tí tó ìtẹ́ ó ní wọn ò tó lọ fún yín ṣẹgbẹ́dẹ̀ yẹn sà pé wọn ò tó lọ fún yín Yorùbá nation Nàìjíríà la fi ń pòwe òun la fi ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀yin agitator Yorùbá nation ẹ lọ ní sùúrù o ọba àwọn bá ní sọ̀rọ̀ yìí fún gbogbo wa ó lóun wà lójú iṣẹ́ o kò sígbà tí má lò ò ní lọ o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rò Olúwa ní bẹ́ẹ̀ ó ní bí wọ́n ti rò bẹ́ẹ̀ kọ́ ni yóò rí o. pé kì í ṣe ìlànà tí. bí àwọn ènìyàn ti fẹ́ kó ṣẹlẹ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ní kí Yorùbá nation kó farahàn ó yá kí gbogbo ẹ̀ dàrú kí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ báyìí báyìí ó ní bẹ́ẹ̀ kọ́ ni yóò rí o ó ní yóò ṣẹlẹ̀ o ó ní ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò sí o ó ní èmi ní Olúwa ó ní mi ò yí padà arán mi ní mo wá jíṣẹ́ Olúwa ní o kò sígbà tí má lò ní lọ
ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò sí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ni kò ṣẹlẹ̀. A dẹ̀ rán mi sí bàbá wa Sunday Ìgbòho. Bàbá ẹ pẹ́ fún wa, ọkàn yín á balẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ gbọ́ mi dáadáa sà, ẹ má sọ pé ọmọdé wo ló ń sọ̀rọ̀ yìí sà. Ọlọ́run á túbọ̀ dá yín sí sà. Àwọn fámìlì nílò yín o. Nàìjíríà lè máa sọ pé yes, àbí kí n sọ pé Yorùbá, àwa Yorùbá lè máa sọ pé yes, bàbá ni bàbá ń jẹ́, afẹ́ Sunday Igboho, ẹ sà, ọ̀tá ló yí yín káyìí sà. Àárín ẹ̀gún lẹ wà. Olúwa rán mi sí yín pé kí n bá yín sọ̀rọ̀. Torí ohun tí mo rí sà nínú ìran yẹn, lẹ́yìn tí mo rí yẹn tán, ohun tí mo rí sí bàbá Sunday Igboho ni pé mo rí pé Olúwa ní sọ fún pé kó fara pamọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣé ń gbọ́ mi báyìí? Pé Yorùbá nation ṣì ń bọ̀ wá ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní torí pé ohun tó ṣẹlẹ̀, ogun tó ja Nàìjíríà ṣe wò kó má bàa tó pé tí a bá fẹ́ jẹ́ kí Yorùbá nation kó farahàn báyìí, ó ní ogun tó ń ja Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yóò padà wá ja Yorùbá nation. Mo wá ń béèrè lọ́wọ́ ọba àwọn ọba Olúwa, ogun wo ni? Ó ní leadership náà ni. Ó ní adarí ni wàhálà o. Ó ní tí wọ́n bá gba Yorùbá nation báyìí ní pé wàhálà tí Nàìjíríà rí lórí leadership, lórí adarí, ó ní òun náà ni yóò kó bá Yorùbá nation. Ó ní ìyẹn wá wọ́ọ̀sì ju old Nàìjíríà lọ. Gbogbo ènìyàn ẹ gbọ́ dáadáa, ọ̀rọ̀ yìí ó lè má bá yín lé, ohun Olódùmarè ni, ó ní sọ fún yín ni. Bàbá mi Sunday Igboho, Olúwa ní fara pamọ́, àkókò yẹn ń bọ̀, ó kù díẹ̀. Kọ́ má bàa pa yín, kọ́ má bàa àtàkì yín, ohun tó wá rán mi sí yín nìyẹn. Bó bá ṣe bá wọn sọ́nà ní ká bá yín sọ, ó ń sọ fún kó fara ẹ̀ pamọ́, kọ́ má bàa àtàkì ẹ̀. Nítorí àárín àwọn ẹ̀gbọ́n, àárín eṣúṣú, àárín òkùnkùn, òun ló yí káyìí. Tí wọ́n ń ṣe bí pé wọ́n jẹ́ èèyàn gidi sí. Mo fi Kristi bẹ̀ yín, ẹ má sọ pé ta ló ń sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀wọ́ ẹ lọ farapamọ́, ẹ fara sílé, ẹ wà pẹ̀lú ẹbí yín. Yorùbá nation or no Yorùbá nation, Olúwa ní òun yóò mú ìgbà tí àkókò yẹn bá tó, àmì yóò farahàn. Ìgbà tí àkókò Yorùbá nation bá tó, Olúwa ní àmì yóò farahàn. Gbogbo èyí tẹ́ ẹ agitate fún Yorùbá nation, no Yorùbá nation for now. Ẹ gbọ́ mi dáadáa, ẹ kàn kó sínú agodo àwọn ìjọba tó wà ń bẹ̀ yìí ni o. Ẹ kàn jìyà lásán ni. Àwọn bàbá wa Sunday Igboho dẹ̀kẹ̀rẹ́, mo fi Kristi bẹ̀ yín. Ohun tí mo rí nípa yín ó lágbára gan. Mo rí pé wọ́n ń lépa ọlọ́ta yín láti àtàkì ọlọ́ta yín. Olúwa ní pé kí ẹ fara sóko, ẹ fara pamọ́ for now. Olúwa nígbà tí àkókò yẹn bá tó, kò pẹ́ mọ́ o. Ọdún wo ni? Olúwa ní kò pẹ́ mọ́ o. Olúwa ní kò pẹ́ mọ́ o. Pé òun yóò sì fi àmì hàn. Olóòtú ní ọdún wo ni? Pé Ọlọ́run bá ní kò pẹ́ mọ́, òun ló mọ àkókò. Àkókò kò pẹ́ mọ́, yẹn lè di next year. Kò pẹ́ mọ́, yẹn lè di later this year. Ó ní ṣùgbọ́n òun yóò fi àmì hàn, àwọn àpẹẹrẹ kan yóò farahàn. Àwọn àgbààgbà kan àwọn nǹkan kan yóò ṣẹlẹ̀. Àwọn past leader kan yóò kọjá lọ, àtàwọn àpẹẹrẹ kankan yóò tún farahàn. Tó jẹ́ pé a mú ìmọ́lẹ̀ yẹn á gbòòrò, á tàn nígbà náà. Ìgbà tí àwọn ìgbésẹ̀ yẹn máa ṣẹlẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní farahàn. Ọlọ́run fúnra rẹ̀ òun ló máa ṣígun ìkíní yìí. Á dẹ̀ gbé àwọn èèyàn dìde. Gbogbo wa fojú sọ́dọ̀ bàbá wa Sunday Igboho. Bàbá wa Sunday Igboho náà kàn jẹ́ bí agbátẹrù náà ni, ṣùgbọ́n àwọn tọ́lọ́run sì máa lò gangan kò tí ì ṣe bàbá Sunday Igboho. Pé kí n tún ṣe Sunday Igboho lọ́lọ́run fẹ́ lò fún Yorùbá nation. Mo rí bí gbogbo àwọn èèyàn ṣe ń ó sì láwọn kan tẹ́ pé lọ́ máa ṣígun kíní yẹn. Bàbá wa Sunday Igboho kan máa jẹ́ ọkàn àwọn náà kan máa jẹ́ àwọn náà kan máa kàn yẹ bẹ́ẹ̀ exactly wọ́n kàn kún wọn lọ́wọ́ ni. Torí ẹ̀ ohun tó jinlẹ̀ ní nǹkan yìí, gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tá à ń pariwo Yorùbá nation ni ẹlòmíràn tẹ̀ sọ pé kò tẹ̀ sí Nàìjíríà mọ́ wájú Ọlọ́run báyìí, kò sí Nàìjíríà mọ́ wájú Ọlọ́run báyìí. Kí ló wà wọn ẹ̀sà ẹ̀dá mi lóhùn sà, kí ló wà níwájú Ọlọ́run báyìí? Nàìjíríà ló sì wà lọ́wọ́ Ọlọ́run báyìí. Àkókò fún ìyẹn ó ti dé tán, yóò farahàn láìpẹ́. Ẹ jẹ́ á gbàdúrà dáadáa. Ohun tá a nílò nìyẹn fún àkókò yìí. Torí náà lórúkọ Jésù àdúrà wa yóò gbà. Gbogbo àwa tá à ń agitate wrongly yẹn, à kàn kó ságbódo àwọn ìjọba, wọn kàn fìyà jẹ ẹlòmíì wọn á pa ẹlòmíì tó bá ṣọ́ra ẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ má fara ṣe nǹkan. Fashion méjì, eléyìí tá à ń pè ní egun méjì ló wà nílẹ̀ báyìí nípa ọ̀rọ̀ Yorùbá nation. Egun ti Onítìrí, egun ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Méjèèjì yẹn àwọn èèyàn wá ní pẹ̀lú bí méjèèjì ṣe ń lọ yìí,
yóò ké èrìgì yóò bì lára kò ní lè ṣeé ṣe rárá. Bẹ́ẹ̀ni. Kí lẹ rí sí yẹn? Ṣé Ọlọ́run fi kankan hàn yín nípa agbọn méjèèjì náà? ẹ sà, àdúrà wa yóò gbà, Àmín. ọkàn wa yóò balẹ̀. Àmín. Ẹ má jẹ́ ká allow confusion Ok. nínú ohun tó ń bọ̀ yìí. Ọlọ́run ti mú wa já ojú ọ̀nà lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣe Yorùbá nation. Ok. Ṣe rí tó ní tìrí àbí nǹkan kan tó jáde wá láìpẹ́ tí gbogbo wa gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ àti gbogbo ohun tó ń ṣe. Ṣe rí is to cause distraction. Tó yẹ pé tá a bá tètè paná ẹ̀ kò ní jẹ́ kí Yorùbá nation or whatsoever kó ever exist mọ́. Is to cause distraction. Ṣé Olúwa ló fi hàn yín àbẹ́rẹ́ kan ń Ẹ sà, wò ó láyé ara mi yín? ò imagine. Ok. Mo ń sọ ọkàn Ọlọ́run fún wa ni lórí ọ̀rọ̀ yìí. It's a distraction. It's a distraction. Ọlọ́run tó mú ìmọ́lẹ̀ yẹn jáde láti ibi tó ti jáde wá tó dẹ̀ gbé àwọn bàbá wa Sunday Ìgbòho tó gbé wọn dìde pẹ̀lú àwọn bàbá gbogbo tó ti gbé dìde pẹ̀lú ẹ̀ tí wọ́n mú kọ́rọ̀ yẹn ó farahàn. Ẹ jẹ́ kọ́rọ̀ yẹn ó wà bẹ́ẹ̀. Onítìrí àbí whatever fashion tó bá dìde kó náà ṣe kí ni o kó kún wọ́n pẹ̀lú wọn. Kí ọ̀rọ̀ náà kó lè yọrí sí àlàáfíà. Tí n bá gbọ́ yín yé pé ká má ṣe kóńkó jábélé kálukú ló ń ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ ni o àtọ̀ kó má ṣe wáyé rárá. Kó má ṣe wáyé rárá and kí gbogbo èèyàn kó dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Ẹ̀yin tẹ́ agitate fún Yorùbá nation tẹ́ bá ní kó ṣẹlẹ̀ báyìí bí Yorùbá nation bá délẹ̀ báyìí Olúwa sọ fún mi ni. Ègbé ni fẹ́ni tó bá gbé ohun tó lóun bá wí o. Olúwa sọ fún mi ni. Olúwa ní bá agitate fún nísìn tó bá dẹ̀ ṣẹlẹ̀ nísìn ó ní Yorùbá nation yóò burú ju old Nigeria yìí lọ. Bẹ́ẹ̀ ni Yóò tún burú ju. ó ní yóò burú jù lọ. Mo ní kí ló dé? Ó ní ogun tó ń ja Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yóò jà Yorùbá nation yẹn nígbà náà and that is leadership. Ogun adarí. Adarí leadership that will be the major problem there. Torí ẹ̀ please ohun Ọlọ́run ni mi ò ní fẹ́ kí á jẹ́ kí ìdàrúdàpọ̀ kó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin other fashion mi tẹ́ fẹ́ dìde lábẹ́ ọ̀rọ̀ yìí ẹ gbárùkù tí tó ti wà ńbẹ̀ so that kó máa lọ bẹ́ẹ̀ yẹn ká dẹ̀ máa fàdúrà tí lọ títí ìgbà tọ́lọ́run yóò ní àkókò náà yóò dé. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí Yorùbá nation bí Yorùbá nation ṣe sinmi ẹ̀dọ̀. Wọ́n tí bàbá yẹn ń pariwo nínú ìran náà òun náà ni wípé ẹ bá ṣe sùúrù máa tó lọ fún yín. Bàbá náà ní Nàìjíríà òun la fi wé Nàìjíríà tí mo ló wọṣọ green white pé wọ́n ti ṣàkúṣà ní kó kú. bẹ́ẹ̀ ni pé kó ń joró. Ẹ bá ní sùúrù ẹ má fọ agbára èèyàn ò lè ṣe é. Agbára èèyàn lè ṣe é. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin wòlíì gbogbo tí ẹ̀ ń tẹ̀sán pé báyìí lolúwa wí tẹ̀dẹ̀ ń stand lórí pé Yorùbá nation ẹ sà yàrá àdúrà ló yẹ ká wọ̀ ká gbàdúrà. Ibi ọ̀rọ̀ wá dé ọ̀rọ̀ ẹ̀yin wòlíì ó wá rẹ̀ gbà tó fẹ́ máa takora díẹ̀díẹ̀. Àwọn kan ní ó ti yá báyìí o yóò dé nísinsìnyí. Àwọn kan ní kò tí ẹ̀ sí tó jọ Yorùbá nation pẹ̀lú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe wá ń lọ. Ṣé a fẹ́ sọ pé kì í ṣe Ọlọ́run kan ṣoṣo tó wà? Torí Bíbélì sọ pé Ọlọ́run kan ṣoṣo ló wà. Bẹ́ẹ̀ni. Ṣé a fẹ́ sọ pé kì í ṣe Ọlọ́run kan ṣoṣo tó wà yẹn náà ló ń fi hàn gbogbo yín ni? Ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó dìpù ní mi ò ní fẹ́ pẹ́ńbẹ̀ torí mo jẹ́ nìkan tó jẹ́ alálàyé èèyàn díẹ̀ máa ń ṣàlàyé nǹkan dáadáa. Ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó dìpù ní. Ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ràn wọn. Ẹ gbọ́ mi dáadáa. Ìwọ tó bá fẹ́ bú èbú náà o lè bú èbú ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ́ bá a ṣe fẹ́ràn yẹn hàn kò farabalẹ̀ kó béèrè lọ́wọ́ Olúwa. Ìgbà wo ni àkókò wo ni àwọn àpẹẹrẹ wo la ó fi mọ̀ pé kìíní ìtumọ̀ ìgbà tí kìíní yóò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ lómi kan ṣe ríran yẹn báyìí the next thing báyìí pé Olúwa sọ pé Yorùbá nation must come to be. Ọlọ́run a máa sọ nǹkan olótú Ọlọ́run a máa sọ nǹkan míì gbà míì fún èèyàn báyìí tó dẹ̀ jẹ́ pé nǹkan tó máa wá ṣẹlẹ̀ in the next 20 years tó yẹ pé bó bá ṣe rí nǹkan yẹn bí ẹni pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ nísìn bó bá ṣe rí wàá máa ní yes ìsìn ló máa ṣẹlẹ̀ mí wàá dẹ̀ kẹ̀rí oh God Ọlọ́run ní kàlẹ́ndà fún ìvẹ́ǹtì kankan. Every prophetic event has its own calendar. Every prophetic event has its own calendar. Ọlọ́run ní kàlẹ́ndà fún ìvẹ́ǹtì kọ̀ọ̀kan. Àwọn tó àmọ́ mú déètì ńkọ́? Àti láwọn tó ti mú déètì rí nípa ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ wo olóòtú. Ọjọ́ sì ti kọ ọjọ́ báyìí sẹ́yìn. Olóòtú Ọlọ́run á dáríjì gbogbo wa. Mi ò ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. And mo fẹ́ fi àkókò yìí fún bá gbogbo àwọn wòlíì Ọlọ́run sọ̀rọ̀. Ẹ kíyèsára bẹ́ẹ̀ ṣe ń jíṣẹ́ ohun Ọlọ́run fún gbogbo èèyàn. Àwọn kan wà wòlíì agbo ìdílé wọn la rán wọn sí. Àwọn kan wà
wòlíì fún ìlú àdúgbò bíi tán wà àdúgbò àwọn kan wà wòlíì fún ìlú àwọn kan wà wòlíì fún orílẹ̀-èdè mọ bí tó bìlọ́ǹgì sínú ẹ̀ àwọn kan wà wòlíì wọ́n náà wọ́n ní tiwọn a máa rí ìwọ̀n náà wọ́n báyìí ni á dẹ̀ jẹ́ iṣẹ́ olúwa fún yín sà ó ṣe mọ bí tó bìlọ́ǹgì ẹ̀yin wòlíì àbẹ́yìn ìránṣẹ́ ọlọ́run yìí ẹ̀yin jẹ́ káwọn èèyàn máa fi wá máa ṣe ẹ̀yẹ́ ń ta wọ́n wá ka gbọ́ sí the same thing nígbé gbogbo wọn sọ rubbish ṣé tó gbó fẹ́ jẹun yìí náà ṣá ètò gbó fẹ́ ní follower náà ṣá ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ra yín ó lọ mú déètì ìgbà wo lọ fi hàn ẹ́ ní pé ọlọ́run ò lè fún yàn déètì o má ṣì mí gbọ́ wòlíì ọlọ́run ni mí mi ní pé ọlọ́run ò lè fún yàn déètì ẹnìkan wà níjọ́ kan ó wá rí mi mo wá wo ìyàwó ẹ̀ lóyún sínú mo wá wo mo wá smile wọ́n ní àdáde kílẹ̀ ó ní wọ́n dáde ẹ̀dẹ̀ ń tẹ́jú mọ́nú ìyàwó òun pé mo dẹ̀ smile mo ní no mo rí ọmọ obìnrin nínú ẹ̀ mo ní wọ́n dẹ̀ kọ orúkọ ẹ̀ sí mo dẹ̀ rí orúkọ wọ́n pè ní ẹ̀bùn olúwa ó ní obìnrin kẹ ẹ̀bùn olúwa kẹ ẹ̀ṣà and ó dẹ̀ ti wà ó ti heavy kò ní pẹ́ bí mọ́mọ́ ó ní ẹ̀ṣà ẹ má bínú sáà mo respect yín gan ṣùgbọ́n scan gbogbo tá a ti ń ṣe láti ilẹ̀ títí ìta tó ṣe last week ọkùnrin ló wà bẹ́ẹ̀ mo ní scan sọ bẹ́ẹ̀ mo ní wọ̀ àwọn nǹkan tẹ fẹ́ rà ṣé ẹ ti ń ra ó ní àwọn tí ń rà díẹ̀díẹ̀ mo ní má rà mọ́ nǹkan obìnrin ní kẹ́ rà mo ní dáàdi scan lọ́kùnrin ni mo ní obìnrin ni mo ní ẹ̀bùn olúwa ni òun rè mo ní èmi àti mo ní òun ni mò ń rẹ́ni sí wọ́n ní so possible ni mo ní bẹ́ẹ̀ ni wọ́n kún iwájú mi ìyàwó àtọkọ bára wọn sọ̀rọ̀ má dá wọn lóhùn jàre ẹ lọ ra ẹrù obìnrin àbí ẹrù ọkùnrin ẹ lọ ra ẹrù ọkùnrin wọn lọ ra ẹrù ọkùnrin jẹ nígbà wọn máa bímọ lọ́bọ̀bìnrin nígbà wọn bóbìnrin tán lọ́ máa pè mí gbà tó pè mí tán pé a ti bímọ o mo ní ẹ bá mi kí ẹ̀bùn olúwa o God bless her wọ́n ní dádì ẹ ṣì rántí orúkọ yẹn náà gbadá pé yẹ mo ní ọlọ́run kì í parọ́ ní tó bá ti sọ àsọgbé nù ní tó sọ tó dẹ̀ fi hàn ní ó ní but ẹ̀ṣà ẹ burú gan ilé gan o ẹ ṣòro ẹ ṣe mo ní nànà kí ló ṣẹlẹ̀ Jésù la dá ògo padà fún ó ní obìnrin náà làwọn pàpà àbí gbogbo ẹrù tá a dẹ̀ rà ọkùnrin ni gbé àbádẹ́ ti gbọ́ mo ní mo á rẹ́rìn mo ní dóhùn olúwa mà mo ní ṣé scan ló ní finance ẹ̀ ní àbọ̀lọ́ òun ló mú mi sọ̀rọ̀ nípa ẹ̀yin wòlíì gbogbo ẹ yé dorí àwọn èèyàn rú ẹ yé fi agbárí gba owó lọ́wọ́ àwọn èèyàn káàkiri ẹ fagbárí gba mọ́tò fagbárí gba lé fagbárí gba oríṣiríṣi kí ni problem wà gan-an ẹ já yí padà ọ̀rọ̀ ẹ̀yin kọ́ mo wá bá sọ̀rọ̀ lénìí mo ṣe ń padà bọ̀ wá lórí ọ̀rọ̀ yín jọ mi ṣùgbọ́n ẹ yí padà bí tẹ́wà ohun tó bá jẹ́ ti Ọlọ́run á mú wá fún ẹ omi tó máa mú ò ní ṣàn kọjá ìwọ ìránṣẹ́ Ọlọ́run omi tí màá mú kò ní ṣàn kọjá mi ohun tó wà ń bẹ̀ nìyẹn a ṣe ń fọwọ́ ara wa fa nǹkan tó yẹ ká máa fọwọ́ fà ọ̀rọ̀ Nàìjíríà là ń sọ̀sà bí ọ̀rọ̀ Yorùbá nation bó ṣe rí nìyẹn àwọn kan ló máa ṣígun ẹ̀ nígbà tí àkókò yẹn bá dé kó tó ṣe máa kan bàbá Sunday Igboho nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ní àkókò yìí kò tí ì sí Yorùbá nation báyìí ká lọ ní sùúrù ohun Olúwa ó ní ẹ ní sùúrù sọ fún wọn ká ní sùúrù o kọ́ má dá ogun lẹ̀ kọ́ má fi Yorùbá nation dá ogun lẹ̀ kọ́ má dẹ̀ fi dá wàhálà lẹ̀ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ aṣọ́ra wa o ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ jẹ́ ká wọnú yàrá àdúrà ẹ jẹ́ ká gborí òkè àdúrà lọ ká gbàdúrà ìgbà yẹn Ọlọ́run máa tó ṣe alẹ́ kejì sà mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Ìgbò ọ̀ṣẹ́ Ìgbò lórí political aspect. ṣé Biafra bí. no àwọn Ìgbò lórí ti aspect ọ̀rọ̀ òṣèlú. ní pé Ìgbò tiẹ̀ ṣèjọba àbí nǹkan kan ṣé ń gbọ́ mi báyìí Ọlọ́run fún mi mẹ́sẹ̀gì kan láìpẹ́ yìí ní April oṣù tó kọjá torí ìdìbò tán dì kọjá sà ẹ mọ̀ pé ìdìbò yẹn lágbára díẹ̀ tá a dì kọjá ní last year ọ̀pọ̀lọpọ̀ ń pariwo bí Peter Obi ni àtàbádẹ́wò lóòótọ́ everywhere Obi àbí ohun tí ariwo everybody ń pa nìyí bẹ́ẹ̀ ni torí Nàìjíríà ti wà ní ìpele pé à ń fẹ́ ìtúsílẹ̀ à ń fẹ́ òmìnira à ń fẹ́ àlàáfíà màá like láti sọ English náà díẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ torí àwọn tó jẹ́ àwọn Ìgbò wa kan lè gbọ́ ohun tí à ń sọ. ẹ láǹfààní. Please to everybody
or to everyone who is watching us right now, I would like us to, at least I would like to address us in this manner, or after this manner. Why that our Igbo brother could not be enthroned into the position of becoming a president of Nigeria again? And if you look critically to it, you will see that the agitation has been on for many years now. That these people have been talking about, no, we also want to emerge a president. We want to emerge a president. We want to be enthroned into that position. The Lord revealed something to me, and he spoke to me last month, April, about Igbo people, about the Southeastern people. He said, tell them. He said, the reason why they will not emerge, that position is because there is a very strong curse on them. On the Igbos? Yes, that they will never emerge it. Only a gun ló tu wà lórí wọn. Ó ní pé wọ́n lè attain any position only to become president of Nigeria. Ó ní láíláí. Who put it on them? And the Lord took me back. Nínú ìran yẹn, a dá mi padà. A fi àwọn ìṣẹ̀lẹ̀ kan hàn mí. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní early 1970s. You can speak English on that. Yeah. At least the Lord took me back in my vision, and I saw something. I saw a revelation, and the Lord took me back in that direction, and I saw an event that came up around 1970s. And due to that, I saw some people gather together, some women gather together, and I also saw some few men in a particular patched house. And I saw them. I saw blood. I saw a pot of blood. A pot of blood. I saw a pot, very mighty pot, and I saw blood. It contained blood all over. And this is not just ordinary blood. It's not blood of animal. It's blood of human being. This is what I saw. I wouldn't understand what this really means. But after that, I was now hearing it. They were not telling me that vision that these people, they will be eager to at least to occupy the position, to attain the position, but they will not be able to attain the position. Of the president? Yes. Because there is a curse on them. There is a curse on them from their forefathers in the politics realm. Please pray. Gather your leaders, your religious leaders. Pray and break this curse so that the will of God can be yours. The other time, when we had our last election, see what really happened there. Everywhere, it was Obi, 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 Obi. It was so clear. That election, it was so clear. Even to the northern area, it was so clear. But at the end of the day, he could not imagine that position. I really love him. Even including me, I love Peter Obi too. And I prayed that time because the Lord said to me that time, He said, Obi will have emerged, but Obi will not emerge. I said, why? Don't speak to me in parable. He said, Obi will have emerged the president, but he will not emerge the president. Because of foundational cause. Yes, that have been laid. I saw blood in a pot. I didn't see more than that. And it showed me many years ago, early 70s. Please, Igbo people, my Eastern brothers, go and pray. Don't say what I'm saying is nonsense. My name is Prophet Tio Abraham. The Lord will bless you. Because of the next election, go and pray. There's nothing God cannot do. Let this message pass it to all your religious leaders. Let them come together. Don't let them say, these people, they are drunk, they are drunk, or they are not serious, or they are saying all kinds of nonsense. I'm not here to tell you or to give you superstitious messages. I'm here to tell you the mind of the Almighty God. Go and break this foundational curse. Who did this? I don't know. But it's fighting you. It's fighting you. That's why that's why you cannot imagine it. And pray very well. If you want Biafran nation to come, pray. Go and pray also. So that everybody can go on their way. That is just the message of the Almighty God to His people. Please take this message, pass it to all your brothers, your people, everywhere all over the world. Let them
pass it to their religious leaders, and everybody come together, pray. Break this demonic curse, this foundational curse, so that there shall be way out. The Lord bless you in the Amen. mighty name of Jesus. Amen. Ẹ ṣé gan. Mo fẹ́ béèrè ìbéèrè kan. Okay, sir. I want to ask a question. Nínú ètò ìdìbò tó kọjá, àìmọye àsọtẹ́lẹ̀ la gbọ́. Táwọn kan ti ń sọ wípé Tinubu ò lè débẹ̀, Tinubu ò lè débẹ̀. Ṣá fẹ́ sọ pé Peter Obi ni wọ́n ń rí nígbà yẹn tí wọ́n fi ń sọ pé Tinubu ò lè débẹ̀. Mo kàn sáré yàbàrá lórí bẹ́ẹ̀. Tólúwa bá fi nǹkan hàn yín lórí ẹ̀, ẹ sọ. Olóòtú mo fẹ́ kẹ́ tó ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ kí n gbọ́rọ̀ yẹn dáadáa. Ní inú ìgbà tètò ìdìbò tó kọjá tó ń Bẹ́ẹ̀ bọ̀, ni tó ń bọ̀ wá. ìran pọ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Wọ́n á ní Tinubu ò lè dépò yẹn, Tinubu ò lè dépò, Tinubu ò lè dépò. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ pé Tinubu ò lè dépò ààrẹ yẹn. Tá bá ní ká wo ariwo tó ń lọ ńgbà yẹn, ariwo Òbí ló tún tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ti ń fojú pé Òbí ni ó wọlé. Bẹ́ẹ̀ni. Àsọtẹ́lẹ̀ dẹ̀ ń sọ pé Tinubu ò lè wọlé. Bẹ́ẹ̀ni. Tá bá ní ká gbé yẹ̀wò, ṣé àwọn wòlíì tó ń sọ pé Tinubu ò lè wọlé yẹn, ṣé Òbí ni wọ́n ń rí tí wọ́n fi ń sọ pé Tinubu ò lè wọlé? Olóòtú á dára fún ìsà. Àmín. Màá dá yín lóhùn politically and diplomatically. Bó mo ṣe máa dá yín lóhùn. Ṣé rí gbogbo wòlíì tó sọ pé Tinubu ò ní wọlé, Peter Obi náà rí, wọn ò sì sọ o. Ká má bú wọn o. Pé wọn ò sì sọ. Wọn ò sì sọ. N tí wọ́n rí ni wọ́n sọ. N tí wọ́n rí nìyẹn. Tọ̀. Wọ́n lè sọ. Tọ̀. Ṣùgbọ́n ká ní wọ́n tẹ̀síwájú nínú àdúrà. Wọ́n á rí àwọn nǹkan kan. Ṣé ń gbọ́ mi báyìí sá? Àgbáyé. Torí mo sọ nǹkan kan ní àkókò yẹn, àkókò ìdìbò náà. Mo ní mi mọ̀ bá tẹ bá máa pàmìtì mi kí n lè dè yẹn bí. Lórí fọ́nrán yìí. Mo ní selection ní Nàìjíríà yóò fi ṣe president kì í ṣe election. Bẹ́ẹ̀ni. A mú ẹni yẹn báyìí sí ni. Mo ní selection ní Nàìjíríà yóò fi ṣe president orílẹ̀-èdè yìí kì í ṣe nípa election gẹ́gẹ́ tá wa candidate inú ẹ̀ gẹ́gẹ́ tá a ṣe. Òun dẹ̀ ló padà wá ṣẹlẹ̀. Torí ọ̀rọ̀ pọ̀ mẹ́yẹ sà. Torí àwọn wòlíì tó pé Peter Obi náà rí wọ́n ṣiṣọ́ sà. Ẹ má ìdíkà bó ẹwà wọn ọ̀pọ̀lọpọ̀. Ṣé rí ẹ̀yin bàbá mi ní olúwa gbogbo mo fẹ́ bá yín sọ̀rọ̀. Lọ ní ìgboyà nínú ẹni tí ó gbàgbọ́ nínú ẹ̀. Ọlọ́run tó ń bá ẹ sọ̀rọ̀, Ọlọ́run tó ń tẹ̀lé, lọ ní ìgboyà nínú ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sà àwọn kan ṣe kankan tẹ́ pé ó dùn mí ní táìmù. Àwọn kan tẹ́lẹ̀ báyìí wọ́n ní Peter Obi ní o, olúwa ní Peter Obi ní o, olúwa ní Peter Obi ní o, ó kàn dẹ̀kan náà ni, wọ́n kàn tún ní. Olúwa ní pé Obi ò ní wọlé mọ́ pé Tinubu ni o. Wọ́n pa ọ̀rọ̀ dà. Bọ́ọ̀ bẹ̀ sí òbí kí ló ṣẹlẹ̀ kẹ́? Kí ló ṣẹlẹ̀? Nígbà tó rí pé bí kìíní ṣe ń lọ yìí pé. Ṣé àwọn fẹ́ pè é ní prediction ní ètò kọ́dẹ̀ ṣe ń bọ̀ lórí ìyẹn o? Bẹ́ẹ̀ni, pé Tinubu ló máa fẹ́ wọlé, ọkàn sáré yìí ni. Tó bá gbóhùn Olúwa dúró lórí ohùn Olúwa ẹ̀. Jẹ́ ká yóò bú ẹ o. Ìgbà mìíràn wà tẹ́ pé ohùn Olúwa jáde lórí nǹkan kan. Nǹkan tó wá rí yẹn kò wá ní ìṣẹ̀lẹ̀. Kò túmọ̀ sí pé ò rí. Kò túmọ̀ sí pé Ọlọ́run fi hàn. Ṣùgbọ́n àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú ẹ̀mí tó dẹ̀ pa ọjọ́ ọwọ́ dà. Ó wà ní Bíbélì sà. Ọba kan, arán Àzáyà, ọmọ Ámósì, aránṣẹ́. Sọ fún pé yóò kú. Ó dẹ̀ lọ́dẹ̀ lọ sọ fún. Olúwa rán mi sọ pé ó kú o. Palẹ̀ ilé ẹ mọ́. Ó dẹ̀ jíjẹ́ ó dẹ̀ kó mẹ́. Kó tó jáde kó nínú àgbàlá ọba. Ọba ó dẹ̀ yí sí ògiri. Ó dẹ̀ bá Olúwa sọ̀rọ̀. Olúwa, kí ló dé? Yí ikú o. Má jẹ́ kú. Àdúrà yẹn ò tíì tó nǹkan kan bí 5 to 10 minutes. Wòlíì tó ti fẹ́ jáde nínú àgbàlá, Olúwa kọ sí pé, padà sọ fún ọba. Èmi Olúwa yí ikú náà kú o. Mo fi 15 years kún ọjọ́ orí ẹ̀. Ṣé ká wo àárín yẹn bẹ̀ yẹn? Fáwọn ìránṣẹ́ Ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ yẹn tó yé bá yé. Àná ẹ̀yin tẹ́ máa ń ṣẹnu ẹni àwọn sáwọn ọ̀rọ̀ tẹ́ bá ń bú àwọn prọfẹ̀tì pásítọ̀ káàkiri. Stop it. Yé gbègùn sórí o. Torí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí yẹn náà. Ẹ yé bú ìránṣẹ́ Ọlọ́run anyhow. Ṣùgbọ́n àwọn yẹn pásítọ̀ tẹ́ pé wàá sọ̀kan lé nínú ìsinmi tó dọ̀la wà tún yí bírí. O ò gbóhùn Olúwa. Tó bá gbóhùn Olúwa sà. Ohun tó rí dẹ́ lójú wà dúró lórí ẹ̀. Lóòótọ́ ohun tó rí lè yí padà kí nǹkan mi ò ṣẹlẹ̀. Àwọn kankan ló ṣẹlẹ̀ ní àkókò yẹn. Ohun tó ṣẹlẹ̀ ni ó dẹ̀ ti ṣe ló ṣẹlẹ̀ náà ni a lè má fi hàn ẹ́ mọ́. Ibi tó orí mọ lórí mọ yẹn. Ìwọ ló máa ó fi yé ẹ pé ọmọ tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. Torí ẹ̀sà nípa Ọlọ́run ìṣe Ọlọ́run ìdìbò kan. Tí wòlíì mi máa ń sọ̀rọ̀ báyìí nígbà mi máa ń fact ṣe rí Ọlọ́run á gbà wá sà. Táwọn pásítọ̀ mi bá ń sọ̀rọ̀ lórí fọ́nrán báyìí lórí àwọn kìnìún báyìí. A máa sọ bí pé bẹ́ẹ̀ kó òun nìkan ni the only prophet tó mọ́
Ọlọ́run tó ń gbóhùn Olúwa ní gbogbo àgbáyé. The only genuine prophet. Meanwhile, Edekiri is a predictor. It's not a prophet. Wòlíì adára wa mọ̀. Predictors ló pọ̀ jù. Wọ́n ń ṣe wòlíì. Wọ́n ṣàfẹ́ ní followers. Wọ́n fẹ́ jẹun. Àwọn èèyàn máa ń pè sórí fóònù káàkiri. Ẹ máa fún ọ ní yàmàyàmá mẹ́sẹ̀jì káàkiri. Ẹ máa fún ọ mẹ́sẹ̀jì ikú so that wọ́n lè máa tẹríba fún yín. Ẹ stop nonsense yẹn. Ọlọ́run sì ń sọ̀rọ̀ bí ti gbà ní. Bó bá fi nǹkan hàn sọ, bó bá dẹ̀ sọ, bí nǹkan yẹn ò bá ṣe, ibi tó fi yẹn mọ ló fi yẹn mọ yẹn. Máa gbàdúrà ẹ lọ. Kò dín ẹ kú, wọ́n bá bú ẹ fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n kó wá máa yí bíríbírí, o sọ̀kan léde, o tún yí bírí léni, o tún ní lágbájá. Bẹ́ẹ̀ kọ́ ló máa torí ẹni all because o fẹ́ jẹun, o fẹ́ sọ relevance ẹnu. Ó túmọ̀ sí pé o gbóhùn Olúwa nìyẹn. Onírọ́ ni ẹ́. Má pèrè ní prophet mọ́, ẹ ń dójú tì wá nu iṣẹ́ yìí. Ẹ ń báṣẹ́ yìí jẹ́ ẹ̀. Torí ẹ̀, àyàbá nìyẹn sà. Mi ò fẹ́ ká pẹ́ lórí yẹn sà. Torí ẹ̀ bí ọ̀rọ̀ Yorùbá nation. Ó sì jẹ́ nìyẹn. Bí ó ṣe rí nìyẹn. And bí nǹkan ṣe lọ lọ́wọ́lọ́wọ́ lórí economic aspect. Ok, ọrọ̀ ajé. Ọrọ̀ ajé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kan bẹ̀. Mo sọ̀rọ̀ yẹn níbi last month nígbà tí last month àbí late March wọ April nígbà yẹn nígbà tí dollar já sókè nígbà tí dollar wálẹ̀ àwọn èèyàn ní Olúwa ṣé o kìnnìkan mo sọ fáwọn èèyàn mo ní ẹ má dunnú o mo ní ẹ má dunnú ẹ má dunnú ẹ má dunnú o mo ní òfegè ní tẹ́ ń rí yìí o mo nílé yìí ò ní ṣe pẹ̀lú economy Nàìjíríà o mo ní ẹ lọ gbà mo ní ká má ìsinmi àdúrà tá à ń gbà o ẹ sà ẹ bá permit mi sẹ́jẹ́ ń sọ̀rọ̀ sà ṣe rí ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ the whole 4 years is back and forth no other thing entirely back and forth ní ìjọba yìí. Back and forth. Back and forth tí mo mean òun ni wípé kò ní sí nǹkan pàtó tangible ti nǹkan tó máa nítumọ̀ rẹpẹtẹ kan nínú ìjọba yìí. Àwọn gómìnà ti sọ pé ìjọba ìgangan ni ìjọba tí ó tún ṣàtúnṣe sí àwọn tó ti sọ̀ràn lórí ẹ̀. Olóòtú ọkàn yẹn balẹ̀ sàn. Àmín. Ọkàn yẹn balẹ̀. Àmín. Olúwa fagídí mú mi wá ṣe nǹkan yìí ó ti pẹ́ tí mo ti fẹ́ jáde kó tó di pé mo ṣe wá ń jáde ní tàní. Ṣùgbọ́n gbogbo èèyàn tó ń rí mi gbọ́ tó dẹ̀ rí mi wò ẹjọ́ ìwọ náà lè fẹ́ mi máa dọ́gba pẹ̀lú mi kó wádìí ohun tí mo sọ nínú ẹ̀mí tó bá jẹ́ ní ẹ̀mí ò lọ gbàdúrà sí. Ẹ̀yin tẹ̀lé jẹ́ ní ẹ̀mí tẹ́gbẹ́ tí mo tẹ́tí rí àwọn one or two things ẹ̀ mọ tí mo sọ. Ìwọ tó dẹ̀ kó jẹ́ critics ò fẹ́ wá bẹ ìbò ni kò sí problem kò sí wàhálà o ṣùgbọ́n o kò ní pẹ́ kó tó yé yín o. Ẹ gbọ́ mi dáadáa kò sí much kankan tó máa farahàn nínú ìjọba yìí. Àdúrà ni ká máa gbà pé kí wọ́n máa rí ṣe kí máa rí ṣe. Ká máa rí tiwa ṣe that is ká ṣe wá ṣàmà bọ̀ ká dẹ̀ máa rí tiwa ṣe inú ẹ̀ that is only prayer to amen. Ń gbé bóyá pé dọ́là máa wá sí 100 naira kìíní kan epo wọ́n máa tà ní epo tó ń tà ní èlò epo ní sísà. Níbo mi 800 níbo mi 850 níbo mi 750. Ń gbé bóyá a lè sọ pé nǹkan báyìí gan pàtó ní báyìí. epo máa di 150 padà kìíní kan wòlíì tó bá ń sọ bẹ́ẹ̀ ṣọ́ ara ẹ má bà wá lójú jẹ́. Àwa náà gbàdúrà kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tó Olúwa fi hàn wá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú kàlẹ́ndà Ọlọ́run nínú àjẹ́ndà táwọn wò torí náà ẹ wà very careful pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá ń sọ lẹ́nu yín. Wọ́n mà ní iná torí máa wà àwọn èèyàn di ọ̀rọ̀ mú ọ̀rọ̀ tí mo sọ yìí nísìnyí àwọn kan dì mú mo yẹn sọ yìí. Ohun Olúwa ni mi ò lè wà lọ́la nísìnyí kọ́ máa sọ pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ lẹ́bà mi ò lè sọ bẹ́ẹ̀ mo jíṣẹ́ Olúwa nìyẹn simple ó kọ Ọlọ́run àdúrà ni màá lọ máa gbà Olúwa jọ a ò fẹ́ ibi yìí tí nǹkan yóò bá ṣẹlẹ̀ ṣé o máa àdúrà tí mo ti gbà ní tí mo fi káńsù ẹ̀. Abẹ́ gẹ́ẹ̀ tọ̀rọ̀ báyìí sá ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ní a máa wá ní fúẹ́lì yẹn ó máa di pump price ẹ̀ máa di 120 150 bẹ́ẹ̀ ló lọ́wọ́ hello Mr. Man ṣọ́ ara ẹ̀ wà very careful mo tó ń ṣe àdúrà wa gbà ó àdúrà wa gbà ó àdúrà táwọn máa gbà náà ni pé já máa rí tiwa ṣe nú à àdúrà tó wà mẹ́rin já máa rí tiwa ṣe ń bẹ̀ òun ni àwọn ni tó wà lọ́wọ́lọ́wọ́ ká má tí ì máa sọ pé à ń yọ̀ kan àbí pé à ń ṣe kinní kan no má jẹ́ ó yẹ ẹlẹ́nu ó tún ṣì máa já kọ̀pù ẹ̀kọ́ òbí tó wà. Ṣé epo tún lò òkè? A ní dọ́là tó ń pariwo ó tún ṣì máa já kọ̀pù sókè ju iye tó ṣe rárá wà tó tún wálẹ̀ wá sí títí máa dẹ́kun padà ó tún ṣì máa padà sókè. Mi ò wá ṣépè
a wá sọ program Ọlọ́run fún Nàìjíríà ni pé ká gbàdúrà tá a bá gbàdúrà kò sọ kí Jésù ò lè ṣe ṣùgbọ́n tá a bá fọwọ́ lẹ́rọ̀ ká máa retí pé ẹgbẹ́ kókè ojú àwa náà gbogbo ala máa rí back and forth ní ìjọba yẹn back and forth ní ìjọba yẹn and there will be lot of and ìjọba yẹn dẹ̀kẹ̀rẹ́ lọ́wọ́ but there will be lot of ká pray gidi gan mo rí riot kí lè gbé riot ìjà lọ́tún ló sí ogun mo rí riot gidi gan rògbòdìyàn ní táìmù yìí rògbòdìyàn mo rí gan ní tẹ́níọ̀ yìí ká gbàdúrà ká fi bó ọmọ rẹ ò ní parẹ́ sínú ẹ̀ ọkọ rẹ ò ní bá lọ aya rẹ ò ní bá lọ ọkàn rẹ á balẹ̀ o torí ẹ̀ ká fi gbàdúrà tá a bá gbàdúrà àánú Ọlọ́run á dá sí kò ní jẹ́ ó ṣẹlẹ̀ torí ẹ̀ bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ ti Nàìjíríà ti economy Nàìjíríà bí ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe rí nìyẹn amúdẹ̀bẹ́sọ̀ lórí security aspect náà ètò ààbò please lórúkọ Jésù àwọn ilẹ̀ tí ń pa àwọn adarí wa gbogbo ní gbogbo ẹkùn mi tí wọ́n wà gbogbo ẹ jọ̀wọ́ ẹ jí gìrì gidi gan ẹ jí gìrì gidi gan ẹ ṣà ẹ mọ̀ pé ìgbà kan làwọn èèyàn pariwo iṣu àwọn iṣẹ́ Fúlàní herdsmen àbí kí wọ́n pè é tó kọ́mọ̀ lọ́gbà yẹn pé àti travel gbà yẹn lágbára gan ẹ ṣà ìṣẹ̀lẹ̀ yẹn máa tó háì padà bẹ́ẹ̀ ni ṣà láwọn Fúlàní ó máa tó háì padà in fact different fashions láti máa jáde different fashions láti máa jáde ẹ jẹ́ ká pray gidi gan lórí security ẹ jẹ́ ká pray gidi gan kọ́lọ́run kó dáwọ́ ẹ̀ tó kó fìbẹ̀rù ẹ̀ sí wọn lọ́kàn àwọn nǹkan tá a mú mi rí lélẹ̀ tí má ní kí n ṣíwèé mi tó wà bíi many mo kọ síbẹ̀ ṣùgbọ́n àwọn ibi tẹ́ mo lè sọ ọ́ dé lélẹ̀ torí àkókò wa torí ẹ̀ ohun tó wà ń bẹ̀ ni pé àwọn lórí security or economy o ẹ jẹ́ ká fi sáàdùà àdúrà ní ọ̀tọ̀ ní kọ́lọ́run fi kàn án ọ̀tọ̀ náà ní ká jẹ́ kí ni ò ká gbàdúrà sí torí ẹ̀ èmi ò ń ṣe wòlíì pé dandan pé kí ibi ṣàṣẹlẹ̀ ṣá ẹlòmíì bá a ní òun rí pléènì já kò ní ṣe kankan sí gbàtí pléènì máa wá já ní ṣèbí mo sọ bẹ́ẹ̀ ní gbogbo àwọn wòlíì tó ti sọ̀rọ̀ ní mo rí ìran pé pléènì já ó dẹ̀ ń ṣayọ̀ nínú ẹ̀ ojú òde tiẹ̀ no ẹ̀ṣà orí nìyẹn fẹ́rẹ̀ sọ ó dẹ̀ ti sọ nìyẹn ẹ jẹ́ gbogbo yẹn ṣe kí ni ẹ gbàdúrà kó má ṣẹlẹ̀ ayọ̀ ọbẹ̀ nìyẹn káwọn àwọn yẹn tó ń gbọ́ rẹ̀ kó gbọ́ kán gbàdúrà ìwọ náà ṣe kí ni wọ́n yàrá àdúrà lọ gbàdúrà káńsù ẹ̀. kì í wá ṣe pé kó wá ṣẹlẹ̀ tó kó wá bọ́ sí ìlú àṣà àgbẹ̀ yẹn sọ báyìí tẹ́ rí kankan ò sọ bẹ́ẹ̀ mi nìkan mo sọ èèyàn 150 dẹ̀ kú inú ẹ̀ dẹ̀ ń dùn ó mọ̀ pé o ti lẹ́jẹ̀ yẹn lọ́rùn àánú ẹ̀ ṣe mí ìwọ pásọ̀ yẹn àbí ìwọ ọmọ ọjọ́ tó ń gbọ́ mi tàbí ìwọ tó lárùn nǹkan bẹ́ẹ̀ tó wá fi kíkíní o ti lẹ́jẹ̀ yẹn lọ́rùn tó ti mọ̀ torí o á gbàdúrà ní gbogbo káńsù ẹ̀ eléyìí tí mo sọ lórí economy Nàìjíríà ní ṣe àti security á lọ gbàdúrà ní àsinmi àdúrà à ń pray fún Nàìjíríà àní rí rògbòdìyàn àní rí ìdààmú kò sẹ́ni tí ó fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ torí ẹsẹ̀ ìgbà tí mo rí ìrìn ẹ̀sà bẹ́ẹ̀ wọn pásọ̀ bẹ́ẹ̀ mo sọ fún wọn pé mo kàn rí pé ẹ̀sà mo rí pé èrò wa àwọn èèyàn wá sábọ̀ ta káàkiri gbogbo inú ilé wọn wá wà ta èrò wa pọ̀ lọ àwọn gbọ́ gbàù oníkàkùn tẹ̀ mọ́ tó fẹ́ yà sí àtọmọdé o àtàgbàlagbà o wọn wá sá káàkiri everywhere ká dàrú rògbòdìyàn ọlánìsà àwọn bàbá wa Tinubu àti àwọn ìsọ̀gbé wọn ẹ jọ̀wọ́ o mo fi Jésù bẹ̀ yín o ẹ jọ̀wọ́ ẹ dẹ́kun ẹ̀jẹ̀ yìí o tó ṣàn yẹ dẹ́kun ẹ jọ̀ọ́ àwọn èèyàn kú gan ẹ mọ̀ pé lè ṣe náà lẹ́ṣẹ̀ wà mẹ́ ẹ jẹ́ ṣe nǹkankan ẹ jẹ́ ṣe nǹkankan sọ̀rọ̀ yìí kọ́ńtì yóò rọgbọ rárá ẹ jẹ́ adarí náà ní kẹ́ lè fi gbogbo nǹkan sípò tó yẹ kó wà ní bó ṣe ń lọ yóò dáa ẹ jọ̀wọ́ ẹ dìde sọ̀rọ̀ Nàìjíríà yìí lórúkọ Jésù àní dẹ́bọ̀ rúbi Kristi á dì wá mú àdúrà wa gbà kò jù bẹ́ẹ̀ náà lọ. kò jù bẹ́ẹ̀ lọ tọ́ ẹ ṣeun fún ti dédé àsìkò yìí ọjọ́ yẹn ń sáré tètè màá fẹ́ máa fi àsìkò yìí máa fi tó yín létí ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé wípé láìpẹ́ giveaway tí Alani 19 Gay fẹ́ fi síta fáwọn èèyàn yóò tó bẹ̀rẹ̀ nínú live video tá a ṣe ṣùgbọ́n tẹ bá ń bá ìkànnì wa lọ ọjọ́ àti àsìkò tí yóò jẹ́ ẹ ó tó mọ̀ láìpẹ́ láì jìnnà kó wá mọ́ síbẹ̀ yẹn nìkan ẹ jọ̀ọ́ ẹ subscribe fún Alani 19 Gay lórí YouTube ẹ lórí Instagram bákan náà lórí àwọn social media handle lórí Hunters Prayer gangan àwọn ìbéèrè ó jáde láti ibẹ̀ kó wá mọ́ síbẹ̀ yẹn nìkan Alisnad Homes and Properties ara àwọn iléeṣẹ́ tó ti darapọ̀ mọ́ wa ni ẹ dòwò pọ̀ pẹ̀lú wọn bákan náà
ní ATJ Textiles, àwọn aṣọ àdìrẹ fún ti àṣà wa àti ìgbélárugẹ rẹ̀ ó ṣe pàtàkì pẹ̀lú. Dfash Express Logistics, ẹ̀yin fẹ́ kó ọjà àròkè òkun láti Nàìjíríà, ìrọ̀rùn ló bá dé, ẹ̀yin ṣáà ti kàn sí. tọ́ èyí láàmú fi sẹ́nu ró. máa fẹ́ kí ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí, fóònù nọ́mbà yín ẹ fi síta fáwọn èèyàn pẹ̀lú àmọ̀ràn ní ṣókí. Nípa tí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àmọ̀ràn àbí kí n kà ṣáà fi fẹnu pẹ̀bẹ́ nípa tí àmọ̀ràn yẹn. Gbogbo èèyàn tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ní Nàìjíríà bí ní àti ẹ̀yin tó wà lókè òkun gbogbo, á dára fún un. Nọ́mbà 1 ni pé ìwọ fúnra ẹ dá Jésù mọ̀. Dá Jésù mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ wà lábúrọ̀dù yẹn, ẹlòmíì ò lọ ṣọ́ọ̀ṣì mọ́, wòlíì ló ń wá kiri. Problem tó wà ń bẹ̀ ni, mo rò pé ẹlòmíì máa sọ pé mo rò pé wá tajà ni, mo rò pé wá tajà tiẹ̀ náà fún wa ni, èmi ò wá tajà o, èmi wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa ni. Ẹ dá Jésù mọ̀, ẹ̀yin tẹ wà outside the country, ẹ sin Ọlọ́run. Ẹ sin Ọlọ́run nígbà tó yẹ, ẹ sìn wá Ọlọ́run yẹn, lórúkọ Jésù á sì dára fún wa. Àmín. And ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa pray fún Nàìjíríà yìí. Ogun ò dá o, àní rógun. Rògbòdìyàn tí mo rí yẹn ní agbára sà, mi ò lè pe lógun, ṣùgbọ́n rògbòdìyàn ni mo lè pè é, ráyọ̀ tí mo lè pè é, tó ní agbára gan. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa gbàdúrà, àní rí wàhálà o, àní rí wàhálà o, àní rí wàhálà o. Àwọn kan mìíràn tó pé ó yẹ ká sọ ṣùgbọ́n ọjọ́ mi àá tún máa sọ lórí àkọsílẹ̀ tí àti ẹ̀fọwọ́ kàn rárá lórí àwọn tó lọ́wọ́ fi wọ́n lórí fún Nàìjíríà torí àsìkò wa. Torí ẹ̀ nọ́mbà tẹ lè pè mí sí, bóyá o fẹ́ ohùn Ọlọ́run, o fẹ́ gbóhùn Ọlọ́run lórí àwọn kankan, o fẹ́ ìtọ́ni Ọlọ́run, o lè pè mí, bóyá tí n bá gbé, onígbà tí máa ń gbé call, ìgbà míì tí n bá gbé, o lè send message, o lè hi mi lórí WhatsApp, o lè ká jọ sọ̀rọ̀ lórí WhatsApp, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nọ́mbà tẹ lè pè mí sí, both my WhatsApp line and my call line, 08188182135, 08188182135. Nọ́mbà tẹ lè pè mí sí nìyẹn. And àwọn ilé ìjọ wà. Ilé ìjọ. Àwa láti inú ìjọ Christ Triumphant Tabernacle. Olú ìjọ wa wà ní Èkó, ní around the Tóyìn. Gbogbo tó bá mọ ibi tí plane crash tó já sí níjọ́sí, street kan tó ti bi street plane crash yẹn, wọ́n pè ní Tolúlọpẹ́ street ní Tóyìn lọ́hùn ní ìlú Ṣàgá. Sáìdì ibẹ̀ yẹn ni a wà. Christ Triumphant Tabernacle náà lórúkọ church yẹn. And ẹ̀ka ìjọ wa tó wà ní Ìlógbò Ọ̀tà ń bí ní Ṣàngó, ibẹ̀ la wà ń bí. Ibẹ̀ ni a ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ìyẹn la ti ń ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Lórúkọ Jésù Kristi, ọkàn wa balẹ̀. And ní gbogbo irú Saturday eléyìí, màá wà ní bí ẹ̀ka ìjọba kan náà tó wà ní abúlé, wọ́n pè bẹ́ẹ̀ ní abúlé, a lè gba Ṣàngó Ọ̀tà níbàá wọlé. Tá bá ti gba Ṣàngó Ọ̀tà wọlé, ká ti wá à ń lọ sí abúlé ìjókòó, abúlé gangan. Tá bá ti dábúlé yẹn, ká gbé báyìí. Irú Saturday eléyìí nìsín màá wà níbẹ̀ ní aago 8 sí aago 11 ní Saturday tí ó kẹ́yìn oṣù tí ọ̀sẹ̀ yìí, màá wà níbẹ̀. Bá ti lè dé abúlé yẹn ibikíbi tó bá ti ń bọ̀, láti Ṣàngó ni o, láti Ifọ̀, láti ọ̀nà Èkó ni o, ṣáà wọ mọ́tò Ṣàngó wá direct, torí ọ̀nà Àgbàdo yẹn ò dá. Wọ mọ́tò Ṣàngó wá, tó bá ti dé Ṣàngó, béèrè mọ́tò Ọgbà Ayọ̀, àbí tó bá ti lè wọ mọ́tò Ọgbà Ayọ̀, bọ́lẹ̀ lọ́gbà Ayọ̀, bọ́lẹ̀ ọ̀kadà àbí mọ́tò tó lọ sí abúlé. Last bus stop gangan ni kò ti bọ́lẹ̀, kó gbé ọ̀kadà kan tó ń lọ sí My God bus stop. Àwọn ọlọ́kadà tó àwọn sọ pé òun lọ sí My God, wọ́n á gbé ẹ̀ débẹ̀. Tó bá ti lè dé My God yẹn, ibẹ̀ gan la wà. Ìwọ kàn pé nọ́mbà wa 08188182135. Àṣọ àlìsí àjúwe fún ipò òkè o, bíbá ìlàwà. Ní Saturday eléyìí máa wà ń bẹ̀, ní last Saturday ní aago 8 sí aago 11. Ní gbogbo third Saturday náà máa ń wà ń bẹ̀ yẹn náà, níbi tí a dárúkọ yẹn. Àwọn ibi tí ẹ̀ka ìjọ wa wà nìyẹn. Lórúkọ Jésù, àdúrà wa gbà o. God bless all of you. Nọ́mbà yín. Lẹ́ẹ̀kan sí nọ́mbà mi náà ni 08188182135. Tọ́ kò ní jù báyìí lọ fi ti dédé àsìkò yìí. Ẹ ṣeun o, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀. Dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù, Daniel Salmon ló mú wa yìí, òun ni ẹ máa wò.